ìròyìn agbègbè òkè ògùn lẹ́ni àǹfààní láti máa gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àbẹ̀rẹ̀kẹ̀rẹ̀ Adégbìtẹ́ lóníròyìn yín. Ọ̀rọ̀ ti jáde sí gbogbo àwọn ènìyàn tó ní ìmọ̀ kan tàbí èkejì kí wọ́n máa jẹ́ kí ìmọ̀ wọn kó má ṣe kú mọ́ wọn lára, àti wípé kí wọ́n máa lo ìmọ̀ náà lọ́nà tí yóò gbà ṣe ìgbélárugẹ àti ìlọsíwájú bá agbègbè àti ìlú tí oníkówó àwọn tí wọ́n bá wà. Bí ènìyàn bá sì fi ìmọ̀ sínú, irú olúwa rẹ̀ kò ní rẹ́ni júbà rẹ̀, nítorí a fi ìmọ̀ sínú kú, wọn kì í rẹ́ni júbà wọn tọ́jọ́ bá dalẹ̀. Fún ìdí èyí, kí àwọn ènìyàn lágbègbè òkè ògùn kí wọ́n lo ìmọ̀ tí Ọlọ́run jogún fún wọn, nítorí ènìyàn kò lè dá ìmọ̀ ní fúnra rẹ̀ tí kì í bá ṣe wípé Ọlọ́run ló fún onítọ̀hún ní ìmọ̀. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí ló jáde láti ọ̀dọ̀ bàbá olóyè Olókùkù títí ìlú Òkè-Ò, láti jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n mọ̀ wípé ènìyàn kò lè ní ìmọ̀ fún ara rẹ̀ bí kò ṣe wípé Ọlọ́run bá fún ẹ̀dá ní ìmọ̀. Fún ìdí èyí, ẹni tí Ọlọ́run bá fún ní ìmọ̀ kó lo ìmọ̀ náà fún ìdàgbàsókè ọmọnìkejì rẹ̀ àti fún ìlú. Nígbà tí wọ́n ń kópa níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí aṣojúkọ̀ròyìn iléeṣẹ́ Ship 89.1 FM tó ṣe fún wọn, bí ọ̀rọ̀ wọn bó ṣe lọ rèé. Orúkọ mi ni Ṣọlá Badmus, Chief Ṣọlá Badmus, Chief Olókùkù. Ìmọ̀ ó jẹ́ ohun tí èèyàn bá ní àsìkò àti ìfẹ́ Ọlọ́run láti ní, kó dẹ̀ lè kó yẹ kó tọ̀hún lè lò ó fún ìdàgbàsókè ibi tó bá wà. Téèyàn bá nímọ̀ tí ó lò ó, á parẹ́ mọ́ nínú. Tí ò bá dẹ̀ sí láyé mọ́, ìmọ̀ yẹn kò ṣeé fún ẹlòmíì tó ń bọ̀ lẹ́yìn yẹn. Tí èèyàn bá lo ìmọ̀ rẹ̀ dáadáa, àwọn èèyàn máa rántí ẹ̀ fún lọ́jọ́ ayé ẹ̀ àti ìgbà tí ò bá sí mọ́. Ìmọ̀ tí Ọlọ́run fún kálukú ó yàtọ̀ síra wọn. Ẹ̀bùn tí Ọlọ́run fún kálukú ó yàtọ̀ síra wọn. Ìgbà tá à ń lọ sí school, a rí i pé àwọn nǹkan ẹ̀kọ́ ẹ̀rọ, ẹ̀kọ́ ìṣèlú, ẹ̀kọ́ bá ṣe sọ̀rọ̀ àti láti pààyàn lẹ́rìn lọ́lọ́run bù wọ́n. Oríṣiríṣi ẹ̀bùn tí Ọlọ́run fún yẹn, kọ́lọ́run jẹ́ kéèyàn lò fún àwọn tó bá wà lọ́dọ̀ ẹ̀, àwọn tó wà lágbègbè rẹ̀, àwọn tó wà nílùú ẹ̀, àwọn tó wà níbi tó bá ń gbé. Ibi tí èèyàn bá lò bọ̀ rẹ̀ fún, òun náà lè wúlò tí ó lè jẹ́ fún àwọn èèyàn. Orúkọ mi ni Ṣọlá Badmus, Chief Ṣọlá Badmus, Chief Olókùkù. Pẹ̀lú bí Ramadan ṣe wọlé wẹ́rẹ́ yìí ni àrọwà ti jáde sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lágbègbè òkè ògùn, pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí, láti gba àwẹ̀ náà ní ìbámu pẹ̀lú òfin Ọlọ́run ọba Allah, kí gbogbo ládà àti ládà inú Ramadan kó lè jẹ́ titi àwọn ènìyàn tó bá gba àwẹ̀ náà pẹ̀lú inú mímọ́ àti ọkàn kan, kí ládà àti ládà rẹ̀ lè jẹ́ tiwọn ní ẹ̀kúnrẹ́rẹ́. Bí àwọn òǹtajà kí wọ́n sì má fi owó lé ọjà wọn, nítorí wípé Ọlọ́run nìkan ni ó lè bùkún fún ẹ̀dá. Kí wọ́n má rò wípé Ramadan ti dé kí àwọn fi owó lé owó ọjà wọn. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí ló jáde láti ọ̀dọ̀ Alhaj Moshood Títílọpẹ́ Sábàhàn. Nínú ọ̀rọ̀ wọn, wọ́n jẹ́ kó di mímọ̀ wípé kí àwọn ọ̀dọ́kùnrin kí wọ́n yéé gba àwẹ̀ tí kò bá òfin Ọlọ́run mu, kí wọ́n sì má jẹ oúnjẹ kò tọ́ nínú àwẹ̀ Ramadan. Nínú ọ̀rọ̀ wọn, Alhaji Moshood Títílọpẹ́ Sábàhàn wọ́n parí ọ̀rọ̀ wọn wípé kí àwọn tó ní owó lọ́wọ́ ní àsìkò tá a wà yìí kí wọ́n ran àwọn tó kù díẹ̀ káàtó fún láti ràn wọ́n lọ́wọ́ nínú oṣù Ramadan yìí, nítorí ládàá rẹ̀ ó pọ̀ rẹpẹtẹ fún àwọn ènìyàn tí wọ́n bá ran àwọn ọmọnìkejì wọn lọ́wọ́. Ìròyìn agbègbè òkè ògùn wa tòní kò ní jù báyìí lọ. Àbẹ̀rẹ̀kẹ̀rẹ̀ Adégbìtẹ́ ló ti ń ròyìn. Ẹ kú ìkàlẹ̀ o, ẹ ṣeun púpọ̀ tí ẹ̀ ń gbọ́ wa.